ẹlẹ́ẹ̀kẹta ni pé Yorùbá ò fẹ́ kéèyàn gbé ládà onígi àkàbà. Yes. Mo rò pé ẹ mọ̀ pé Yorùbá pọ́nbélé wá lórí ìkànnì and Yorùbá sì ní oríṣiríṣi àṣà àti ìṣe tí ó ń guide wọn bí rules and regulations tó ń guide wọn ní gbogbo day in day out activities wa. Nínú fídíò yìí èèwọ̀ 10 gbáko ti ilẹ̀ Yorùbá ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ sọ̀rọ̀ geography orúkọ ní ìjọ adítọ̀nù. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní lélẹ̀, ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán wa létí ibi tá a túbọ̀ tàdé àti ibi tá a ń lọ. Lónìí, a máa sọ̀rọ̀ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ sí ẹ̀yà Yorùbá. Láì dé ọ̀nà pẹ́ẹ́nu, ẹ jẹ́ ká bẹ́ sínú ètò náà. Nǹkan 10 ni a máa sọ ní ilé tí alákọ̀ọ́kọ́ rẹ̀ sì máa jẹ́ pé Yorùbá ò fẹ́ kẹ́ jókòó lórí odó. Odó jẹ́ nǹkan tí wọ́n máa fi ń ṣètò oúnjẹ ní ilẹ̀ Yorùbá. Oúnjẹ bíi fùfú, iyán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Yorùbá ní ìgbàgbọ́ pé téèyàn bá jókòó sórí odó, nǹkan tí ò dáa ló máa ṣe yàn. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní pé Yorùbá ò fẹ́ ká pa ẹyẹ igún tí a mọ̀ sí vulture. Yorùbá ò fẹ́ rárá nítorí pé nǹkan kan tèmi rò pé ó fa ìdí èyí ni pé ẹyẹ igún jẹ́ ẹyẹ kan tó burú jọjọ. Ẹyẹ igún máa ń jẹ èèyàn. Ní ìdí èyí ni Yorùbá ò fi fẹ́ kí èèyàn jẹ ẹran ẹyẹ igún. So ẹlẹ́ẹ̀kẹta ni pé Yorùbá ò fẹ́ kéèyàn gbé àkàbà onígi kéèyàn gbé sí èjìká. Wọ́n believe pé ìwọ tó bá ti gbé sí èjìká ó ti di pósí nìyẹn. Bí àwọn undertaker ṣe máa ń gbé pósí jù yẹn, nǹkan tó believe ni pé kí nǹkan burúkú má bàa ṣẹlẹ̀ o gbọ́dọ̀ gbé ládà onígi tá a mọ̀ sí àkàbà ní èdè Yorùbá onígi sí èjìká. Ẹlẹ́ẹ̀kẹrin ni pé Yorùbá ní èèyàn ò gbọ́dọ̀ fọwọ́ gbèjò. Pé téèyàn bá fọwọ́ gbèjò, ara máa sán pa ẹni tó ń fọwọ́ gbèjò yẹn ni. Àwọn ọmọ kéékèèké ló máa ń sábà sọ eléyìí fún lórí èèyàn rò pé àgbàlagbà tó ti gbọ́n kankan wà tó máa wò pé kóun fọwọ́ gbé òjò. Ẹlẹ́ẹ̀karùn-ún ó jẹ́ ọ̀rọ̀ tí ó máa ń pa mí lẹ́rìn-ín gan. Ó ní pé wọ́n ní tí a bá ń tu ìyá adìyẹ, a ò gbọ́dọ̀ máa rojọ́ níbi tí a ti ń tu ìyá adìyẹ pé bí a bá ṣe ń tojọ́ níbi tí a ti ń tu ìyá adìyẹ yìí, bẹ́ẹ̀ ni ìyá ara rẹ̀ yóò mọ ògùn sí i. Ó ní nǹkan tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún. Ẹlẹ́ẹ̀kẹfà ó ní pé Yorùbá ní ìgbàgbọ́ pé a ò gbọ́dọ̀ fi ìgbálẹ̀ na ọmọkùnrin. Pé béèyàn bá fi ìgbálẹ̀ na ọmọkùnrin, kí ni ọmọkùnrin rẹ̀ yóò sáwọ̀nú. Ó ní ìgbàgbọ́ Yorùbá ní ẹlẹ́ẹ̀kẹfà yìí. So ó sì jẹ́ èèwọ̀ gidi ní ilẹ̀ Yorùbá láti fi ìgbálẹ̀ na ọmọkùnrin. Ẹlẹ́ẹ̀keje, Yorùbá ní ìgbàgbọ́ pé aboyún ọmọ obìnrin tí ó ní oyún síkùn which is a pregnant woman kò gbọ́dọ̀ rìn ní òòrùn ọ̀sán gangan, òòrùn aago 12 sí aago 2. Ẹni tó ní oyún ò gbọ́dọ̀ rìn torí Yorùbá ní ìgbàgbọ́ pé àwọn nǹkan burúkú ló máa ń rìn ní àsìkò kó má wàá kó sínú rẹ̀. So ìdí èyí ni Yorùbá fi ní ìgbàgbọ́ pé aboyún ò gbọ́dọ̀ rìn nínú òòrùn ọ̀sán gangan. Ẹlẹ́ẹ̀kẹjọ ó ní pé wọ́n ní tí ajá tó bá ń sunkún ó túmọ̀ sí pé ó ń rí àwọn àlùjọ̀nnú tàbí òkú. Òun ni ajá náà rí, òun ló jẹ́ kó máa sunkún. So anyway tẹ́ bá ti rí tájá bá ti sunkún ní ilẹ̀ Yorùbá, wọ́n ní ìgbàgbọ́ pé ó ń rí àwọn àlùjọ̀nnú tàbí àwọn òkú ni. Ẹlẹ́ẹ̀kẹsàn ó ní pé Yorùbá ní ìgbàgbọ́ pé èèyàn ò gbọ́dọ̀ fi ojú rí òkété ní ọ̀sán gangan. Téèyàn bá fi ojú rí òkété, ìsádà kó jẹ́ pé nǹkan burúkú kan fẹ́ ṣẹlẹ̀ àbí òkú kan ló wá farahàn èèyàn. Nǹkan tí Yorùbá ní ìgbàgbọ́ nìyẹn pé èèyàn ò gbọ́dọ̀ fi ojú rí òkété ní ọ̀sán gangan. Ẹlẹ́ẹ̀kẹwàá ó ní pé ọba ò gbọ́dọ̀ ṣíjú wo inú fìlà rẹ̀. Ọba ṣíjú wo inú fìlà rẹ̀, wọ́n nígbàgbọ́ pé èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá. Ọba kọ́ba tó bá ti ṣíjú wo inú fìlà rẹ̀, ó túmọ̀ sí pé ó kọ lẹ́tà sí kú wá pa òun. Ní nǹkan tí Yorùbá ní ìgbàgbọ́. Tẹ́ bá dẹ̀ rí àwọn ọba, ẹ máa rí pé tó bá fẹ́ dé fìlà wọn, bóyá máa dé ni wọ́n á ṣí báyìí, wọ́n á dé sí ilẹ̀. Wọn kì í ṣí báyìí, wọn lè tún dé báyìí, wọ́n á dé báyìí so that ojú àwọn ò ní ṣe mistake wọ
mo wo abẹ́ fìlà náà. So ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá. So kò ní ju báyìí lọ. Ẹ jẹ́ ká mú eléyìí tẹ́yin bá tún mọ̀, eléyìí tán ti fi parọ́ fún yín àbí tàn yín jẹ ní kékeré, torí èmi ò lè sọ fún yín pé gbogbo àwọn kíní kò ń ṣòótọ́, but nǹkan tí àdáyébá àti ìgbàgbọ́ Yorùbá ni gbogbo àwọn nǹkan mẹ́wàá tí mo sọ yìí. So níbí ni a ti máa cut it short for today, and don't forget to subscribe sórí ìkànnì yìí. Orúkọ tèmi remain the same, Joe Adétọ̀nà. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde ní ojú screen yẹn. Of course, mo fẹ́ mọ nǹkan tí ẹ̀yin rò nípa fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé Yorùbá pọ́nbélé lẹ́yìn náà, ẹ ń gbọ́ gbogbo èdè tí mò ń sọ yìí clearly. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì, torí pé Yorùbá pọ́nbélé ni wá. A máa ń rán wa létí ibi tá ti ń bọ̀, a máa ń rán wa létí ibi tá dé àti ibi tá ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí èdè wa má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. Ìtàn Yorùbá ògidì, ibi nìkan náà lẹ ti lè rí. So ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì yìí. Kò ní ju báyìí lọ lẹ́nu. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wò tó jẹ́ Yorùbá ògidì bíi ti eléyìí, òun ló ń jáde ní ẹgbẹ́ mi yìí. Okay, ibi báyìí. Ẹ click ẹ wò, ó sì mọ̀ pé ẹ ní kábàámọ̀ láti wò. Ó dàbọ̀. Ẹ dẹ̀ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.